ẹ kú rédíò àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ààrẹ àlùmọ́rò bọ́dà yín náà ni o àbúrò yín ẹ̀gbọ́n yín ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà ṣe rí mo fẹ́ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹni tí mo dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ Laji Abass ni ọ̀rọ̀ Laji Abass ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa tí a jọmọ ìlú òkè ojúlówó ọmọ ìlú òkè ẹlòmíì wọ òye kan kò mọ ibi tó yẹ kán kọjú sí o ẹlòmíì ò dẹ̀ mọ ìtàn àmọ́ kàkà kó yẹ kán lọ síbi àwọn tó ń sọ ìtàn wọn ò ní lọ́bẹ̀ ẹ wo bàbá yìí Laji Abass ẹ gbọ́ ọ̀rọ̀ ìtàn kékeré kan tó bá sọ tán màá sọ ọ̀kan lé lẹ́yìn. ojú ti kí lorúkọ ẹ̀ Àfọ̀njá ilẹ̀ gómìnà ló sí sí ẹni tó yẹ kó sí ojú sọ́nà bíi lóníkòyí ṣùgbọ́n ojú owó tàfọ̀njá ní í ṣe so ọ̀rọ̀ lẹ Yorùbá yé mi inú fàdí máa ń sọ̀tàn mo máa ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan kò wá sí nínú ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá wa àbúrò wa ìyá wa ọ̀rẹ́ wa ẹgbẹ́ wa yìí náà tẹ́ẹ̀rí ti yín múnú tàtà bá ń sọ tó bá ṣe pé rọ́nà là ń pa ó ti lé ní ọdún 14 báyìí tá a ti bẹ̀rẹ̀ ìtàn Yorùbá lórí Facebook. ọdún 12 sẹ́yìn ni mo kírètì ìtàn Yorùbá channel lórí YouTube ọdún 14 ti lé lórí Facebook àwa tí rẹ nìkan kan tí ó sọ pé gbogbo ìtàn tí ń sọ iná ìrọ́ ní pa iná ìlànà ìjòyè lé lórí ńlá gba oníbodè ilẹ̀ Yorùbá lé lórí la gba àmì ẹ̀yẹ tó ga lágbàáyé pírẹsidẹ́ǹtì Liberia tó ń bẹ́ẹ̀ lónìí irú àmì ẹ̀yẹ tí mo gbà ìlò náà gbà the same category lájọ wà nínú àmì ẹ̀yẹ tí mo gbà ṣùgbọ́n ìyẹn kọ́ àmì ẹ̀yẹ àti oyè kọ́ ló sọ mí di òpìtàn ló sọ mí di alámì ẹ̀yẹ that's it bí mi ò gbóyè bí mi ò gbàmì ẹ̀yẹ ìtàn tí mò ń sọ ó tó mi mi ò dẹ̀ mọ́rọ̀ ẹ̀sìn wọ̀ kílẹ̀ Yorùbá wà lálàáfíà ni àmọ́ ẹ̀mẹ́jà àdàrú lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pera wọn ní oníṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ wọn ò mọ̀ ìyàtọ̀ láàrin gbogbo àwọn ẹ̀sìn ẹlòmíín kó bíi 5 papọ̀ tó ń pè lẹ́yọ kan síbẹ̀ ló ṣe rí ìwọ náà lélẹ́gún ìwọ náà lónífá níbo lélẹ́gún àtònífá sí papọ̀ onífá ń gbé eégún àjẹpẹ́ ẹ̀mọ̀tàn onífá ń gbé eégún nínú gbogbo nǹkan láyé níjọ́ tí àwọn babaláwo kórìíra jù láyé ní eégún wọn ì gbé eégún ṣùgbọ́n ọ̀nà àbòmí lèyìn làwa ń sọ ìtàn lèmi ń sọ ìtàn tí mo sì ń sọ mo lẹ́rìí ìtàn tí mò ń sọ lọ́wọ́ ni kì í ṣe pé mò ń pa àlọ́ tó bá ṣe pé lórí ọ̀rọ̀ èèyàn nílé Ifẹ̀ mo mọ tí mò ń sọ o ẹ rí i pé nígbà kan náà àwọn kan jáde wọ́n ní adé àrè kan níbẹ̀ rárá o adé àrè kakọ́ ló wà o ìtì wá ń bí wọ́n nínú ẹ ṣe máa sọ pàdé àrè kan níbẹ̀ tádé àrè sì pọ̀ ẹ lọ wọnú oríkì Olúfọ́n àkọ́bí Ọbàtálá ẹ lọ wo bí ẹ ṣe kí adé àrè tí wọ́n sì sọ tí wọ́n fi ń bọ́ ìlú tó ní adé tó pọ̀ jù nílẹ̀ Yorùbá lónìí ọdún tí mo tiẹ̀ ti sọ ẹ̀ka ẹ̀ ti já mi iná ní fún òròlù ibẹ̀ wọ́n ti máa ń sọdún adé wọ́n sì ládé àrè tiwọn 70 kilogram ló náà fi wúwo ṣùgbọ́n àìfẹ́ gbà asáàfẹ́ gbà pé bí kan náà ní nǹkan wà ilẹ̀ àràbá fi wá sọ pé sí adé tí Aláàfin ń dé sádé Odùduwà ni sí ìtẹ́ ẹ̀bá mẹ́ẹ̀mọ́ sọ adé 3 ni Aláàfin ní tó lágbára ẹ wá lọ síwádìí ẹlẹ́mìí Laji Abass mo sọ adé Odùduwà adé Sẹ́sẹ́fún adé Ṣàngó adé Sẹ́sẹ́fún títí Ọ̀rànmíyàn wá ní pupa ìní ládé Aláàfin ọ̀ládé adé aládìkún lágbà fáláàfin kíní kò yáwó èèyàn àwọn èèyàn rò pé adé yẹn nìkan taládìkún yẹn nìkan tí ń sọ ọmọ Ọbàtálá nìkan láàfin ní wọn ọmọ pé ládé kí tẹ̀lé wọ́n sẹ̀yẹ̀ yẹ wa ó ládé Odùduwà
sẹ́ládé jẹ́ pè ládé Ṣàngó iyún ní tọ̀dọ̀ Olówu lọ́dọ̀ bàbá ìyá rẹ̀ àwọn Olówu sẹ́lá àwọn Olówu ẹwà àwọn ìran tápà àwọn lè ń pe wọ́n ń jẹ́ nínú àwọn ọmọ Ọbàtálá àti lára àwọn ọmọ Balùfọ̀n lára Ọ̀rànfẹ̀ àwọn ìran tó ṣẹ̀wọ̀n nù torí pé mission máa ń wà irú ẹ̀ ní tìlú Ìbàdàn lónìí tẹ́ bá wo símbọ̀ tí Ìbàdàn ń lò àṣàbàrí là ń lò but ọ̀pá tá a fi ń jagun ọ̀pá Ọ̀rànmíyàn là ń lò ẹ wá wo àṣàbàrí sí ọ̀pá Ọ̀rànmíyàn ọ̀pá Ọ̀rànmíyàn là ń lò ilé ló jẹ́ pé ibi tí Yorùbá ti máa ibi tí Ìbàdàn ti máa bọ Ọ̀rànmíyàn tẹ́ bá ń lọ sójú ogun ibẹ̀ náà lójú odò Ọ̀rànyàn níbàdàn dòní tẹ́ bá sì ń kí Ìbàdàn oríkì àṣàbàrí tó jológun wọn fi ń kí wa because nígbà tó kúrò lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ Ìbàdàn ló gbà àwa náà la sì gbà last àwọn bàbá tó jó pìtàn ń bẹ àwọn tó mọ bí nǹkan ṣe ń lọ wọ́n mọ̀ pé Ṣakí ìlú ológun ni bí ṣe ń bọ̀ nígbà wàá dé Ìbàdàn wọ́n gbàgbé the last kínní Ìbàdàn ló jókòó sí bóyá káwọn òyìnbó tó dé kó tó wá gba sáà bóyá kọ̀bà tó kù Ìbàdàn kọ̀bà tó lọ bù míì ibi tọ́pọ̀lọpọ̀ yìí ti mọ ìtàn tẹ́nbà ọ̀dà ṣé gbogbo àwọn táwa wà ń Ìbàdàn lónìí sọmọ Ṣakí ni wá ṣé Ṣakí wọn ti bí wa so ẹni tí ọba wa mọ̀ ápẹ́tàn tó ti wá pẹ́ ni wọ́n lè ní àwọn ọmọ Ìbàdàn àṣàbàrí ni bàbá wọn Ṣakí ni wọ́n ti wá Ìbàdàn wọn ò sì ní mọ̀ pé iṣẹ́ tó jọra wọn ẹ̀jẹ̀ ni wọ́n fi ń kì wọ́n bẹ́ẹ̀. ok ṣé gbogbo yín ti gbọ́ ọ̀rọ̀ tí Laji Abass sọ ẹ jẹ́ ń sọ ọkọ̀ fún àwọn Yorùbá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ̀rẹ́ lómi inú wa tó yẹ pé ọmọ olókè ní ó ṣakẹ́kẹ́ ó kọlà àmọ́ èdè Yorùbá ò dá lẹ́nu wọn ṣe rí ìtàn Yorùbá ó dìgbà tí oníkálukú bá jẹ́ orúkọ bàbá ẹ̀ àmọ́ èmi ń fọwọ́ sọ̀yà pé jọ̀kanjọ̀kan sẹ́ tí Laji Abass bá máa sọ ìyàtọ̀ tó wà nínú àwọn ọba yẹn fún wa nílẹ̀ Yorùbá most especially Aláàfin Àtọ̀ni wàláì máa gbé ọlọ́mọ fi búra máa gbé kọ́ tiẹ̀ jẹ́ ká yanjú ẹ̀ ṣe rí àwọn ọmọ Indomie tó wà ń sìn wọn ò mọ olórí aládé gbogbo ọba lólórí àmọ́ nǹkan ọ̀gbà wáṣẹ̀ òun làwọn bàbá wa fi ń sọ̀rọ̀ mo sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ mi pé Aláàfin ó gbà fún Ìbàdàn Ìbàdàn gbà fún Aláàfin kódà ilẹ̀ Yorùbá tó sọ̀rọ̀ àǹdí Ọ̀yọ́ wọ́n gbà fún Aláàfin àmọ́ gbà tí nǹkan dé ilé ọ̀rọ̀ supremacy kọ́ leléyìí mi sọ̀rọ̀ lórí o bó oníkálukú mọ ibi tán wọ̀n ẹ wo ìtàn táwọn Benin ń gbé wá tán papọ̀ ẹ wò tàn tọ́yọ̀ Ọ̀yọ́ ń gbé wá tán papọ̀ ẹ wò tàn tí Ilé Ifẹ̀ ń gbé wá tán papọ̀ ẹ wò tàn tí Olówu tán ní ẹ wo ìtàn Olúwo tán ní oníkálukú ló ní ìtàn yẹn tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ tí Laji Abass ń sọ ẹ mọ̀ pé ẹni tó yẹ kéèyàn tẹ̀lé lórí ìtàn ni ẹ lọ wo Laji Abass show ẹ táìpẹ́ pé ìtàn Yorùbá ẹ lọ wò mo bá brọ́dà mi polówó ẹ má kàn máa gbọ́ àwọn ìtàn àlọ́ àwọn ìtàn táwọn èèyàn kan rorí sọ tí wọn gbọ́ ẹ má gbọ́ ẹ lọ sọ́dọ̀ the man Laji Abass ẹ táìpẹ́ kọ ìtàn Yorùbá ẹ rí ṣe rí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ tí èmi àti one brother tí wọ́n pè ní ìwà Ayọ̀ Jamiu máa fọ opportunity sọ ìwà Ayọ̀ Jamiu tẹ bá gbọ́ mẹ́sẹ̀gì mi ọ̀nà tí mo lè fi reply yẹn lélẹ̀ torí internet lè fi reply mo respect yín gẹ́gẹ́ bí mo ṣe sọ èmi ò ń ṣọmọ àlè Ọ̀yọ́ state wọ́n dàrú ni Ọ̀yọ́ state lọ́yọ́ state ń jẹ́ ẹ̀yin differentiate Ọ̀yọ́ àti Ìbàdàn ẹ tún sọ nínú ọ̀rọ̀ yín pé èdè Ìbàdàn yàtọ̀ sí èdè Ọ̀yọ́ mo kàn fẹ́ kẹ́ fún mi ní difference tó wà ní èdè Ìbàdàn àtọ̀yọ́ mo dẹ̀ fẹ́ kẹ́ sọ ẹni tó ní èdè Yorùbá yẹn gangan àwa ojúlówó ọmọ Àtìbà mi ẹ tún sọ nínú ọ̀rọ̀ yín kan ẹni èmi lọ́mọ Ìbàdàn níyàwó mi ẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé agboolé ebo ṣẹ́yìn lẹ máa sọ ibi tí ìyàwó mi ṣe èmi béèrè agboolé tó ti bí yín
Ayọ̀jámi ẹ máa correct àwọn ọkọ ẹ máa ro àwọn ọ̀rọ̀ míì gbà mí kẹ́ máa sọ mí disrespect yín o bọ̀ ẹ máa ro kẹ́ tó sọ. Tẹ́ bá bí ń gbọ́ ọmọlúwo ni mi ẹni màá ní ọmọ Ọ̀yọ́ ni mí kì í ṣe dandan kí n sorúkọ agboolé bàbá mi. Ọmọ oríta mẹ́rin nìyàwó mi nílé ẹ̀là. Ọmọ òjé ni òjé ìpẹ̀tù. Ọmọ arọ́tíwẹ̀ bí òjò. Ọmọ ẹyẹ mú mi ṣáṣá lóje. Òjé kì í jẹ̀gà bẹ́ẹ̀ ni wọ́n ń jòrò fó. Màá kì í délédélé torí mo mọ̀ ni mo mọ oríkì ẹ̀. So why ẹ lọ sinmi. Èmi ò ń ṣe ọmọ àlè. Mi ì dẹ̀ lè rí nǹkan tó fẹ́ ta bá Ìbàdàn kí n má sọ̀rọ̀. Mi ì lè rí nǹkan tó fẹ́ ta mọ́ Ọ̀yọ́ kí n má sọ̀rọ̀ torí nǹkan kan náà ni wá. Ẹ má differentiate Ọ̀yọ́ àti Ìbàdàn. Ẹ má yà. Bẹ́ẹ̀ ni tí bá rí ibi tó ti ń bú Ìbàdàn máa dúró tán. Tí bá rí ibi tó ti ń bú Ọ̀yọ́ máa dúró tán torí ní kálukú ń gbìjà lú ẹ̀ ni. Ṣó ti yé yín? Àwa kì í ṣe dẹ̀dẹ̀rìn àdẹ̀ ń ṣòpònú. Brọ́dà mi ẹ tẹ́ jẹ́jẹ́. Tí bá dẹ̀ sọ̀tún olórin tí mo sọ gbogbo àwọn nǹkan tí mo sọ to the best of my knowledge confam ní ẹ lè ju wá lọ. Ìgbà tẹ́yìn ṣe ti yín ọ̀tọ̀. Ẹ mọ̀ mí rí mi mọ̀ eré ẹ̀ wá Sùúrùlérè náà. Wọn ò lè dé Sùúrùlérè ládùúgbò tèmi kan dárúkọ yín kan mọ̀ yín. Mo ò dẹ̀ lè dádùúgbò tí yín náà kan dárúkọ mi kan mọ̀ mí. Bọ́tẹ́ bá dé Sùúrùlérè lẹ́nu tẹ́ bá béèrè pé ta ni lágbájá lórí orin wá sọ fún yín. So ẹ jẹ́ ká tẹ́ jẹ́jẹ́. Ẹ̀yin èèyàn mi mo kàn fọgbọ́n fún màá ẹ ní èsì ni. Ẹ bá mi send ẹ̀ sí. Èmi náà rẹ̀ mi disrespect yín o. Mo mọ̀ pé quite alright ọ̀gá ni yín. Ẹ sọ fún mi pé London lẹ́wà America ni mo wà. Ṣé mi ò mọ̀ ni pé London lẹ́wà? Èmi lè fẹ́ máa sọ yẹn fún. Ṣé èyí lè máa sọ fún mi iye ẹja tó wà nù sandini? A ní láti máa argue. Àbúrò yìí ní Táyé currency gẹ́gẹ́ bí mo sọ. Mi ò mọ̀ níbọ̀ mi láìkan máa búlì èèyàn. Whatever tí ò bá wù kó ṣe. All you need. Àṣàgbàlagbà àti gbogbo ìmọ̀ tó sọ̀rọ̀ Wàdẹ́kò náà mi ì bú Wàdẹ́kò náà. Tí bá bú Wàdẹ́kò àti jáde fún mi mi ì bú Wàdẹ́kò. Kí ni fẹ́ bú Wàdẹ́kò sí? All I'm saying is correct the young boy. And it's very too young to you with your age. Ẹ correct the young boy. Ẹ put ẹ síbi tó dẹ ẹ má jẹ́ kó ṣìnà. Ẹni tó bá ń gbàdúrà pọ̀ mọ́ òun lọ sókè. Ó dẹ̀ fẹ́ lé àwọn bàbá ẹ̀ mú. Àwọn bàbá ẹ̀ náà ò dẹ̀ dúró eré. Ẹ ní gbàdúrà kọ́ mọ ọlọ́mọ wálẹ̀. Tó bá wà arrogant tó burú ẹ correct ẹ̀. Ẹ put ẹ sí position pé look my brother come here. Orí ẹ ò pé ẹ̀gbọ́n lẹ jẹ́ sí. Tó bá tètè bímọ gan nígbà tá wà ní school tẹ́ bá bímọ ẹ bí Táyé currency àsọmọ with your age tẹ́ sọ fún pé 64 nìyí. Tó gbà tá wà 14 years 15 years tó bá jẹ́ gba ìgbà ìsìn ni wọ́n ti ń bímọ. Bọ̀ ìgbà yẹn ní 40 50 àṣì ń gbowó oúnjẹ ni. Bọ̀ tó bá jásìkò yìí ni wọ́n ti ń bímọ. So ẹ̀gbọ́n mi I have no problem with you. Ṣó ti yé yín ojúlówó ni mí confam ọmọ Ọ̀yọ́ lè mi. Mi ń ṣàbùlà Ọ̀yọ́ àti bàbá mi yàtì ìyá mi Ọ̀yọ́ ni wọ́n. Àrọ́mọdọ́mọ bàbá mi Ọ̀yọ́ ni wọ́n. Látọ̀yọ́ ilé dọ́yọ́ gbòó dọ́yọ́ àgọ́ ló dọ̀jáde nì mo lè sọ tọ́ wọn. Ọlọ́run yóò bàjẹ́ o. Ààrẹ Almaroof ẹ follow ẹ like ẹ share.